bí ọ̀sẹ̀ kan tí Báńkì Àpapọ̀ ilẹ̀ wa ṣàfikún ọjọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ná owó eléyìí tí wọ́n pa lójúdà. Títí di àkókò yìí, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣì ń lálàsé láti rí owó gbà tàbí láti lo owó, eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ sì fi ẹ̀hónú hàn lórí bí nǹkan ti ṣe ń lọ àti ìnira tó ń kó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ Awarawa TV bọ́ sígboro láti gbọ́ èrò aráàlú, ẹ bá wa kálọ. Ẹ wo ìnira Ọlọ́run má fi ìnira mú wa o. Àgbàgbà pàápàá jùlọ àwọn àgbàlagbà. Àti rówó ra nǹkan, àti lọ fi owó pamọ́, a tún fẹ́ gbowó wàhálà tún wá wà. Kí ló dé? Ọlọ́run ní fara ni wọ́n o, kán má fara ni wá, kán jọ torí Ọlọ́run. Àrí owó tá a fẹ́ lọ fi ráńjẹ. Kán jọ torí Ọlọ́run, kán bá kówó ìsíta, kówó ìbá pọ̀ ń ta. Kò ní sí wàhálà ń bẹ̀. POS àwọn tó ń gbowó tó pọ̀ ju tí ó yẹ ká san fún wọn láti gba owó lọ, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ jọ̀ọ́ sà. Wàhálà àbí a fẹ́ gba 20,000 naira, a máa dúró bóyá bíi 7 hours. Mo ti débí báyìí láti 7 o'clock, mi lè lọ bí iṣẹ́ láti sọ pé a fẹ́ gba owó pé a fẹ́ fi jẹun. Owó tá a fẹ́ gbà kì í ṣe pé a fẹ́ fi ra mọ́tò àbí anything, a fẹ́ fi jẹun ni. Tó bá fẹ́ dúró sí báǹkì tiwa gangan àti gbowó wàhálà ni. Tó bá tún fẹ́ lọ sí other bank, ó tún máa já owó lórí ẹ̀. Owó tá a ti rí tó tún já lórí wa, kí ìjọba help wa out. Àti tó bá sọ pé 10,000 ló fẹ́ máa fún wa ní ojoojúmọ́, kí ló ká? 20,000 kò ní value láti fi ra nǹkan. Ẹ bá mo fi 1,000 naira wọkọ̀ láti Àkóbọ̀ dé Ìdí Àpẹ́. From there tó bá tún lọ dé náà, same thing. Báwo la fẹ́ ṣe? Kì í ṣe Àkóbọ̀ gẹ́gẹ́ là ń gbé àtúmọ̀ wọnú. PS máa sọ pé tó bá fẹ́ gba 20,000 naira, wọ́n á sọ 2,000. Tá bá tún wá sí báǹkì náà, bí mo ṣe wà ń sí ebi ń pa mí, mi ò tí ì jẹ nǹkan kan. Mi ì tí ì rówó gbà o. Láti 7 o'clock tí mo ti débí báyìí, mi ò lọ bí iṣẹ́. Ìyàwó bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ o. Kí la fẹ́ fún wọn jẹ? Ṣé nígbà tá bá tún wá lọ ṣe nǹkan míì tí ìjọba tún mú wa ni? Kí ni ìjọba fẹ́ ṣe fún wa? Help wa out. Gbogbo ilé ìta pass through yìí kò pay wa. Ẹ wò tẹ́ bá gbogbo àwọn èèyàn from láti bàbá onílù dé Ìdí Àpẹ́, báńkì tó wà ń bẹ̀ kì í ṣe 10. Tẹ́ bá débẹ̀ ẹ̀ lè má bá àwọn èèyàn tó queue síbẹ̀. Láti ìgànná mo ti wá láti àná, mo dé Ṣẹ̀yìn, mo dá àwọn báńkì tó wà Ṣẹ̀yìn, àwọn èèyàn sùn síwájú báńkì báyìí tí kò sí owó láti withdraw. Nínú gba àwọn èèyàn bí over 200 èèyàn tó wà ní èèyàn 15 péré lórí 10,000 naira ìgbà lánàá. Nǹkan tó sún mi dé Ìbàdàn tí mo ti wá sí Ìbàdàn lé àná nìyẹn. Láti àná yẹn náà, láti nǹkan bíi 9 lánàá tí mo ti dé Ìbàdàn, nǹkan bíi 5 mo tó rí owó yẹn gbà. Mo lọ sùn Ìbàdàn, mo sì ti jíde láàrin torí owó tí mo gbà kò tó nǹkan tí 20,000 mo rí gbà láti ọ̀nà jíjìn yẹn. Owó tí mo dẹ̀ ti wọ mọ́tò wá láti bẹ̀yẹn débí báyìí lánàá is 5,000 naira. Tí wọ́n bá tún padà the same thing yàtọ̀ sí owó tí mo fẹ́ fi jẹun. Mo wá gbowó ni o láti tó 7 a.m. ni mo ti dé bank. Bẹ́ẹ̀ ni tó 7 a.m. ni mo ti dé bank. Mo dẹ̀ wá gba owó mi. And the funniest part is that mo bá èrò tó pọ̀, mo dẹ̀ gba 186 ní tó 7, which means èrò ti pọ̀ nílẹ̀, which means àwọn èèyàn tó ti wà ń bẹ̀ gan bóyá 5 náà ti kúrò lé. And here I am ní tó 7, mo gba 186. And we are here under sun àti ìgbà owó, and we have a lot of things to do at for our ọ̀tọ̀ for us to go first batch, second batch. Gbàtóyà sọ́ra wa di supplementary batch. Gbàtóyà èmi pé àmì ní VC. Because list ti pọ̀ jù àti ẹ̀mọ́ bí tá a já sí gan báyìí. Seriously, it's painful and it's hurting us. Mo ti wà níbí báyìí láti aago 7 àárọ̀. Gbogbo bíi báńkì bíi 5 tó wà níbí bíi 2 péré ló sanwó. Méjì ẹ̀sìn lélẹ̀ ẹ̀ máa mú nàbà bíi 320. Lẹ́nu pé ẹ fẹ́ withdraw, ẹ fẹ́ owó tẹ́ ẹ ṣe wàhálà fún, owó tí ẹ ta fúnra wa ṣe wàhálà fún, àtúnṣe wàhálà fún, àtúnṣe wàhálà gbà. Ẹ jọ kí ìjọba bá wá nǹkan ṣe sí kìíní. Kìíní ti fún wa problem gan. Irú èmi bá yẹ kí wọ́n á bí iṣẹ́ mi sí, mo fi bí iṣẹ́ lẹ̀ ni. Because èmi náà nílò láti jẹun, màá fọ́lọ́kadà lówó kí n tó débi iṣẹ́ náà. Màá dẹ̀ fún everybody, màá jẹun, màá ṣe everything bọ́. Gbogbo ẹ̀ náà mi ò rówó gbà. Tẹ́ bá débi PS gan olówó lọ́wọ́. Ẹ jọ kí wọ́n máa wá nǹkan ṣe sí kìíní. Àdúrà táwọn ti pọ̀ fún Nàìjíríà. Ní pé ká Nàìjíríà yìí ó ní àtúnṣe. Pé Ọlọ́run táwọn wo kò sóhun tí ò lè ṣe. Ọlọ́run tó sọ ìwádìí ọ̀pọ̀ nílẹ̀ Samaria kò sóhun tí ò lè ṣe. Ọlọ́run àbá wa tún Nàìjíríà ṣe. Ó dàgbà tàbí lèmi sí pé báńkì o. Mo fẹ́ ṣe transfer láti àkáǹtì mi bọ́ síbi kan ní ìrísí látànà. Ṣùgbọ́n báyìí mo ṣètò lọ báńkì láti àárọ̀ bí nǹkan bí èsì. Mo ti kọ́kọ́ jí wá. Mo tún padà lọ́lé, mo tún padà. Ṣùgbọ́n àdúrà wa ni pé Ọlọ́run àbá wa tún Nàìjíríà yìí ṣe. Ká má ṣe àṣẹ tàtà ọmọ wa tó ń bọ̀ kí wọ́n jẹ ọ̀rọ̀ Nàìjíríà. Ká má ṣe lásán. Kẹ́mi Adé má sọnù sórílẹ̀-èdè Nàìjíríà. Àdúrà kan tí mo fẹ́ gbà ni.